أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala àtọrọ ìkẹ́ àti gẹ́ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam wa ba'd. Ní èyí tí a ò ní gbára wa ní ọ̀pọ̀ àsìkò, gbogbo ara rí àwòrán olólùfẹ́ wa, ọmọ ìyá wa, bẹ́ẹ̀ dẹ̀ ni àáfàá wa. So aláníyàn dáadáa sí wọn, àwọn náà sì láníyàn dáadáa sí wa ní ìta ní parọ́ wallahi. Al-Imam al-Kutubi kálọ́bẹ̀ dábà ní ṣe dáadáa fún wọn láníyàn dáadáa sí wa dáadáa lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n pè mí, wọ́n sọ fún mi pé àṣẹ dáadáa mú wà ṣe nǹkan kan ṣáṣe mí kálọ́bà bá mú wọn dó lórí dáadáa. So lórí àwòrán wọn tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń gbé káàkiri, oye lórí àwòrán wọn tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń gbé káàkiri, a nídà àti sọ̀rọ̀ lórí ẹ̀. Àkọ́kọ́ náà, so a fẹ́ sọ pé in tí Imam Kutubi tí wọ́n ṣe nínú àwòrán tí àwọn oníbídíà tí wọ́n ń bẹ ní jókòó yà, torí èyí tó dá wa lójú ni pé àwọn oníbídíà tí wọ́n ń bẹ ní jókòó ni wọ́n yà. Oye tọ́ in tí wọ́n wá ṣe níbi ọ̀dọ̀ àfá àgbọ́lá, torí àfá àgbọ́lá àfá àwọn ni, so gbogbo èèyàn mọ̀ pé wọ́n jáde ní Darul Falah. Oye tọ́ ìbẹ̀rẹ̀ tí wọ́n wá bẹ̀rẹ̀ àkọ́kọ́ náà, so àmà tó bá já sí wípé ìbẹ̀rẹ̀ yẹn ìbẹ̀rẹ̀ pé wọ́n fi kí wọn ni, so oye àmà bóyá ìbẹ̀rẹ̀ pé wọ́n fi kí wọn ni, so eléyìí jẹ́ àkọ́kọ́ nù tí àwọn Ahlus Sunnah wal Jama'ah tí wọ́n ṣe kíni tí wọ́n takò nípa ìlànà àwọn oníbídà. Ìmá bẹ̀rẹ̀, ìmá tẹ̀ láti máa ṣe kíni, ìmá kúnlẹ̀ dọ̀bálẹ̀ láti máa kí àwọn èèyàn lórúkọ àpọ́nlé. So gẹ́gbẹ́ ìjá sí wípé Sheikh Adamu Gana àwọn náà ṣe kíni, àwọn náà takò nínú tírà àwọn ad-Din an-Nasiha. Oye tọ́ then ẹlẹ́ẹ̀kejì, tó bá já sí wípé ìbẹ̀rẹ̀ yìí tí wọ́n bẹ̀rẹ̀ yìí ìbẹ̀rẹ̀ àti fi kí àfá àgbọ́lá ni, wallahi in tí ò lẹ́tọ̀ ni, bẹ́ẹ̀ dẹ̀ ni kò sì yẹ kó já sí wípé irú àfá wa yìí láàmà ṣe kíni láàmà rí ní ibi irú nǹkan báyìí. So tí nǹkan bá tiẹ̀ wà, tí nǹkan ṣẹlẹ̀ tó já sí pé a fẹ́ níparí, a fẹ́ jẹ́ kó níparí, bẹ́ẹ̀ dẹ̀ ni a fẹ́ jẹ́ kó tán, so kò wọ́ọ̀tì ìkúnlẹ̀, kò sì wọ́ọ̀tì ìbẹ̀rẹ̀. Tó bá já sí wípé ìbẹ̀rẹ̀ àbí ìkúnlẹ̀ yìí wọ́n bá kún àbí wọ́n bá bẹ̀rẹ̀ láti fi ṣe kíni láti fi kí wọn àbí wọ́n fi gbé wọn tóbi, so kò lẹ́tọ̀. Ibi tó ti yẹ ká wa Ahlus Sunnah wal Jama'ah ká ti máa gbìyànjú láti já sí wípé ká máa ṣe kíni, ká máa yẹra fún àwọn nǹkan kan tó já sí wípé àwọn oníbídà àwọn lè máa dìmú gẹ́gẹ́ bí ẹ̀rí, torí àwọn oníbídà àwọn ẹlẹ́rìí gbogbo tó bá ti rí làwọn ó ta mọ́ gẹ́gẹ́ bí ẹ̀rí lọ́dọ̀ tiwọn. So gbogbo tó bá ti bọ́ sí ìtọ́wọ́ wọn in táwọn fi máa ń jànù. So àwọn ò sí after yìí pé ṣé ẹ̀rí kan nǹkan kan, àwọn ò sí after yẹn. So gbogbo tó wọn bá ṣá ti rí ń ti wọn, so oye in táwọn máa mú lẹ́rìí nìyẹn. So oye so àwa máa ń sọ, a sì níye sọ, wallahi mo fi Allah bẹ̀rẹ̀ tó dá mi, mo fi búra, ẹ̀dá kankan táwo tẹ̀ fún àbí kẹta kúnlẹ̀ fún lórílẹ̀ ayé yìí kò tíì sí, wallahi. Torí mo máa ń wí dáadáa, ohun tó bá fi lè mú wa, ohun tó bá fi lè mú mi tí mo fi declare pé in ní kúnlẹ̀, in sì ní tẹ̀ kí àwọn òbí mi má, téyùn ò sì túmọ̀ sí wípé in pọ́n wọn lé. Wallahi tó bá béèrè mi lọ́wọ́ àwọn òbí mi dáadáa, wọ́n sọ wọn pé ọmọ dáadáa ni o. Gbogbo tí wọ́n fi ń jọ ọmọ dáadáa, wọ́n sọ wọn pé ọmọ dáadáa ni. Àmọ́ o ẹ̀sìn Allah bẹ̀ẹ́dà àní fi bẹ́ẹ̀ ni àkàn ṣeré. Oye so wọ́n á mọ́ sọ pé tó bá fi lè mú mi tí n fi ní fi ẹsẹ̀ mi kúnlẹ̀ fún àwọn òbí mi pé mo fi ń pọ́n wọn lé, torí eléyìí ń ṣàpọ́nlé, kò sẹ́dá náà tí ń ṣe kíni tí ń ṣerú rẹ̀ fún lórílẹ̀ ayé, nítorí òbí mi tóbi ju ẹnikẹ́ni lọ nínú àwọn ẹni tí wọ́n ṣe kíni tí wọ́n ń ṣẹ̀ mí lórílẹ̀ ayé lónìí, oye lọ́dọ̀ mi. So fún di eléyìí a gbọ́dọ̀ gbìyànjú, so ká yẹra fún gbogbo orú àwọn nǹkan yìí, oye so ká yẹra fún gbogbo àwọn nǹkan yìí. A sọ pé ohun tí Imam Kutubi ṣe tí àwọn oníbídíà ayá yìí, a sọ pé ohun tó dáa ni o, a sì ní ẹ̀bà sọ pé ohun tó dáa ni, so torí manhaju ti wà nù. So tí nǹkan bá rọ́ǹgì, a sọ pé nǹkan yìí rọ́ǹgì, kò yẹ kó rí bẹ́ẹ̀. So a ní ti torí pé báyá olólùfẹ́ wa àbí ẹnìkan tá fẹ́ràn, so tí a nífẹ̀ẹ́ sí dáadáa, a ní ti torí rẹ̀ ká wá sọ pé nǹkan tí ó ń tọ̀hún ṣe tí ò dáa ká wá sọ pé ó dáa. Al-Imam al-Kutubi hafidhahullahu wa ra'ah, kálọ́bà wa ṣe dáadáa fún wọn kó sì bá wa dáàbò bò wọn. Olólùfẹ́ wa ni wọ́n, oye wọ́n fẹ́ràn wa dáadáa wallahi tọkàntọkàn, àwa náà sì fẹ́ràn wọn wallahi al-azim.
so sheikhun tayyib akhun tayyib so ọmọ ìyá dáadáa ni wọ́n àáfàá wa dáadáa ni wọ́n wallahi wọ́n fẹ́ràn dáadáa fún wa wọ́n sì ní àníyàn dáadáa fún wa so a nídi ká ẹ̀ṣẹ̀ máa ṣe kíni ká ẹ̀ṣẹ̀ máa dig into gbogbo ìyẹn so iṣẹ́ dáadáa wọn ni láàrin àwọn àti kíni láàrin àwọn àti Allahu subhanahu wa ta'ala kálọ̀bà ẹ̀dà kó bá a sọmọ́ lẹ́san lórí so àmọ́ èyí tá sọ ni pé so gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú pé tọ̀ tó bá já sí wípé ìbẹ̀rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ yìí ìbẹ̀rẹ̀ àti fi kí àfa àgbọ́lá ni tí ń ṣe àfa àwọn so ohun tí ò lẹ́tọ̀ ni tí ò sì yẹ ká bá rú wọn di rẹ̀ so bẹ́ẹ̀ dẹ̀ ni so dẹ́ni lẹ́ẹ̀kejì àwọn ẹni tí wọ́n ń gbé káàkiri wọ́n ń ṣe ìrànlọ́wọ́ kan fún wa so kán bá wa wá fídíò ibi tí a ti gbọ́ yé pé òkè ìbẹ̀rẹ̀ tí àfa bẹ̀rẹ̀ yìí o tí ṣéèkì wa bẹ̀rẹ̀ yìí o ìbẹ̀rẹ̀ àti ṣe kíni àti kí àfa àwọn àfa àgbọ́lá ni so then ẹlẹ́ẹ̀kẹta tí ìbá wa ṣe pé ìbẹ̀rẹ̀ àti kí wọn ni then báyìí gan náà ní ìsìn kò tún wá lẹ́tọ̀ nítorí àga ńbẹ́ńbẹ́ tí wọ́n kó kalẹ̀ fún àwọn èèyàn kí wọ́n jókòó so ó yẹ káwọn náà ṣe kíni ó yẹ káwọn náà lè jókòó ní orí rẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ nídìí pé wọ́n ṣẹ̀ ń bẹ̀rẹ̀ so nítorí ìdí kan sí ìkejì nígbà tó yẹ sí pé orí ìjókòó náà ni àwọn náà ṣe kíni àwọn náà wà so kí Allah bá ẹ̀dá kó bá wa mú wọn dúró lórí dáadáa àti àwa náà.